Africa Content TV. Ó sọ pé nígbà mi ò ṣe níṣẹ́ sóláyé yìí tí mo wà mí ó wá ṣiṣẹ́. Èmi wá ṣiṣẹ́ ní ìwé ọba pàṣẹ jẹ́ tó bá di ìgbà tó níṣẹ́ bá jèrè iṣẹ́ ìgbà yẹn lọ́dọ̀ tó mọ́. Kò wá ṣiṣẹ́ àmọ́ tí n bá gbowó ẹ máa rọjú. Máma lóògùn ni mo fi gbowó. Mi ò òògùn ṣiṣẹ́, òògùn ni mo fi gbowó.
fi kí pípọ̀ tó lò ní ọ̀rẹ́ lọ́gbọ́dọ̀ ẹ̀rù rẹ̀. Kò mọ̀ nígbà láyé iṣẹ́ sí tó fi ṣàìsí ìṣàìsí òrùlé. Abádáni ní ọba wọn ṣọ, oníkẹ̀kẹ́ ọba wọn ṣọ òkòtò tọ̀tọ̀. Bọ́dà láti ní sẹ́yìn o bàbá wa. Aṣọ olóde. Omi ńlá láwọn fún òní náà lórí ní bàbá Zúlẹ̀. Kálọ́bì tọrọtọrọ báwo owó nọ́mbà dá sí dára oògùn lóṣù bá fi kọ́rin. Lóbi dúdú nà dúdú, lóbi dúdú nà dúdú, lóbi dúdú. Ó gbé dàpá mi, ó gbé jómi, ó gbé mi rìn, ó gbé àgàkọ́tù dá mi. Mo kọrin pé tó bá yọ kó paná, tó bá ràn kó gbọ́ngbọ́n, kó ní bá yẹ gbẹ̀gbẹ̀. Tó bá yọ kó paná, tó bá ràn kó gbọ́ngbọ́n, sórí bá yẹ gbẹ̀gbẹ̀. Kò láwọn bẹ̀rẹ̀ ọdẹ sàwáwù. Sàwáwù kí wọ́n tó tẹ̀síwájú. Oṣù wọn tẹ̀síwájú, oṣù wọn lọ wọ́n ń tán. Tó bá dún náà wọ́n nù, kò lè dún náà wọ́n nù torí bí láyé ìṣèlú. Tó bá yọ kó paná, tó bá ràn kó gbọ̀ngbọ̀n, sórí bá yẹ gbẹ̀gbẹ̀. Wọ́n rí ẹ̀pà tó ń ṣiṣẹ́. Èrè ádùn ọ̀pọ̀ ọ̀fẹ́ kéèyàn jẹ́. Wọ́n mọ̀ ọ̀dọ́ kọ́nà ìdúdú, nà burúkú, nà tàbí. Ó gbé tóbi, ó gbé rírí. Ó gbé anakọ́ńdà mi. Ó gbé bòrílà kí n lọ. Wọ́n lè lọ pé sígá mi. Táwọn bá ti ẹ̀ ṣọ́ọ̀bù babaláwo pọ̀ lù ẹ lọ bá babaláwo tí ẹ bọ́wọ́ lápò yín ẹ lọ bá bá. Tí bá ṣọ bá bá ṣòkùn fún mi, ìwọ lọ bá bá ṣínà. Tí bá ṣínà bá dáhùn lọ bá bá tóbi. Àbíkọ́ lọ bá bá kórelé. Àbíkọ́ lọ bá dáhùn wù tán.
gbẹ̀gbẹ̀gbẹ̀. Ọkọ̀ bó ní iṣẹ́ jíjẹ́ ọkọ̀ ọ̀dọ̀ ẹ̀ máa dúdú. Bó ní iṣẹ́ jíjẹ́ tó lẹ́wọ́ ṣòlẹ̀ ló sọ pé mi kọ́ mi kì í ṣoníṣẹ́. Fọláyé ìsìnkú wa mi wá ṣiṣẹ́ o. Tó bá pàṣẹ jẹ́ èlé wọlé pàṣẹ jẹ́. Tó bá di ìgbà tó ní iṣẹ́ ìgbà tèrè iṣẹ́. Ìgbà yẹn lọ́dá tó mọ̀ kó nǹkan ti jèrè mẹ́.